ká ṣe wá ní pé bàbá Suwe kò bá sùn jẹ́ ká ṣe wá kọ́kọ́ gbọ́n yẹn bàbá Suwe ó fọwọ́ bọ́ǹdì ó finger tó ti confess o confession ẹ̀ wà mo tún rí ibi tí wèrè ti kúnlẹ̀ tó fi kíjọ dà mí ayé ló ṣe mí tẹ́ bá ti ṣe ní burúkú tán ẹ máa kúnlẹ̀ ẹ máa bẹ̀bẹ̀ báyé ló ṣe bàbá Ìjẹ̀ṣà ayé yẹn máa ṣe é dọ̀run ni ayé yẹn ó máa ṣe é dénú náà ni ó wá kúnlẹ̀ ó ń bẹ̀bẹ̀ ẹ jẹ́ gbà mí ẹja ní mi à princess wọn ni saviour mi olórí burúkú ọmọ pé saviour ni princess tẹ́lẹ̀ kó tó ṣe ohun tó ṣe Yomi Fábíyì bọ́ síbi kan gbọ́rọ̀ torí wọn ni mo ní wọ́ọ̀lì gangan ló ní láìfù yìí o ó wá dé Yomi ó ní fídíò tó rí wọ́n kọ̀ dì mú lọ́wọ́ báyìí mo tún sọ́sẹ̀ àfi tí ẹnìyẹn ò bá ṣe ni mímọ̀ mi ṣá àfi tẹ́ni ẹ bá kúrò nílé ayé ṣá ní Priscilla tó ti pé 20 kí ọkùnrin kankan ti ẹ̀ dì mú ní ọ̀nà tí kò yẹ tí kò tọ́ kí ọmọ mi wá sunkún bá mi àbáwọn ọmọ àbẹ́ni ọmọ kò wá wò bóyá wọn ò ní ṣe ẹni ẹ báṣubàṣu ṣe ní gbogbo ẹ̀yin pedophile wà ní Nàìjíríà yìí tẹ́ ẹ̀kọ́ yín ò kí ń gbé jẹ́ tí ọwọ́ yín ò kí ń gbé jẹ́ tó jẹ́ pé àwọn ọmọ ọlọ́mọ lẹ máa ń ṣe yàbùjàbù lẹ tí yín bá yín látòní lọ tá bá mú yín bá yín ẹ̀wọ̀n gbére lẹ máa lọ ṣe torí olórí burúkú ni gbogbo yín ìwọ Yomi ló ń dúró di evidence ó ṣe gbà pàtí lọ tó bá lọ love Yomi Fábíyì mo dẹ̀ tó bá lọ fight fún colleagues ẹ Yomi Fábíyì mo dẹ̀ ìwọ gbéra kó gbà pàtí lọ mo dẹ̀ Yomi Fábíyì ìwọ gbéra kó gbà pàtí lọ kó lọ fẹ́ lọ́mọ tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà tó bá níjọ jọ méjì síbẹ̀ tó bá bí ẹrẹ Yomi ìwọ gbéra kó gbàbẹ̀ lọ ìwọ gbéra kó gbàbẹ̀ lọ kó o bẹ́ẹ̀ wọ̀n ní tiẹ̀ mọ́lé fún gbogbo rubbish tó ń sọ torí wá bí ẹ́ ta ló made you judge ta ló sọ di tamper ANTP ta ló sọ di tamper sorry ta ló sọ di judge tamper ẹ má jẹ́ kí tí bá ti ń bínú báyìí máa ń da ọ̀rọ̀ pọ̀ ni ta ló sọ di judge tamper Yomi ta ló sọ di judge tamper ta ló rán iṣẹ́ ṣe wọ́n jẹ́ lọ́yà ṣó jẹ́ lọ́yà bàbá Ìjẹ̀ṣà tó kọ statement ta ló rán iṣẹ́ kó kọ statement activist sọnù activist òfò ta ló rán iṣẹ́ oh who is that ta ló kọlẹ̀kùn who is that kí ló gbé wá kí ló gbé wá okay ẹjọ́ bá ń gbé fruit mi wá torí lẹ́yìn fídíò mo ní láti semper mind ní kí n kúlù temper kúlù temper tó lọ lórí burúkú Yomi Fábíyì mi mì ní ẹ o mo mì ní ẹ bàjẹ́ mo ráyè tiẹ̀ activist sọnù ní ẹ wo ọ̀rẹ́ ni bá ṣe èmi tó fẹ́ bá ṣe yìí àṣetọ́ ló ṣe ṣọmọ wà nítorí pé ọmọdé wà involved jọba ò ní adult tó gbé cocaine ó gbé o kò gbé o adult punishment ni choice ẹ ni bó choose láti gbé cocaine bọ́ọ̀mù dédé báwo ló ṣe tọ́mọ́ odidi ọkùnrin àgbàlagbà 47 àbí 48 àbí kí wọ́n pé èjì bàbá wèrè yẹn tó mú ọmọlọ́mọ láàrin 4 minutes nínú fídíò tẹ́mi wò tó ń ṣe báyìí tíyẹn ti dànù tó ṣe báyìí tó ń rẹ̀ ṣó ẹ jẹ́ kí yẹn àti fídíò bàbá Ìjẹ̀ṣà fún yín sí sọ release ẹ̀kẹ́ máa wò ó tó ṣe báyìí ó tún fọ ọkọ̀ ọmọ yẹn báyìí yẹn tún tẹ́rẹ̀ dẹ́ ó wá ní kọ́ ọmọ yẹn bọ́ bàtà fún un olórí burúkú lè bẹ̀rẹ̀ bọ́ bàtẹ̀ ó tún ṣe báyìí ó wá mọ́ wọn ọmọlọ́mọ wá sọ̀k má jẹ́ kí wọ́n àwọn ní àwọn tó fẹ́ máa sọ ọmọ kẹ́mi ò ṣe lesbian má sọ̀kì ọwọ́ mi jẹ́ kí boyfriend mi wá sọ̀kì ọwọ́ mi ló bá mú ọwọ́ ọmọlọ́mọ ló ń sọ̀kì ẹ̀ ló mú ọwọ́ ọmọlọ́mọ ló bẹ̀rẹ̀ sí ní ńlá ló ńlá kò ní dá fún bàbá Ìjẹ̀ṣà kò ní dá fún bàbá Ìjẹ̀ṣà support bàbá Ìjẹ̀ṣà ayé yìí máa jọ block ọ ni èmi mo dá dúró ṣé understand ló ti pẹ́ tí mo ti fi Yorùbá yín sílẹ̀ mo dá dúró ọ̀dẹ̀ bí yàrá yẹ anybody rẹ̀ ti bá tún dọ́là pé fẹ́ ya Yorùbá fi máa yà ó yẹ ibẹ̀ yẹn mi ò gbádùn o gbogbo wa la níwèrè à ń bo wèrè wa ní ó ṣe ọ̀rẹ́ mi à ń bo wèrè wa ní o Yomi máa bẹ́ẹ̀ iná tán bí owó sórí ìtọ́ kọ yẹn tó gbé jáde yẹn ó wrong bàjẹ́ tó o bá jẹ́ accept kó wrong wàhálà tiẹ̀ ni ó mọ ọmọlọ́mọ tí ọwọ́ bọ́ lára bó ń ṣe báyìí ọmọ yẹn ṣe báyìí fún ìgbà tó yá wá ní kọ́mọ yẹn kó lọ bá wọn gbomi wá kò dẹ̀ sí kámẹ́rà nínú kitchen ó dẹ̀ dìde bó dẹ̀ ọmọlọ́mọ ṣe wọ kitchen lọ because fídíò yẹn wọ́n á lè gbọ́kọ̀ tí wọ́n sọ bọ́tà kọ̀ ní kọ́mọ yẹn dìde ó wọ kitchen lọ ó dẹ̀ dìde ó tẹ̀lé ọmọlọ́mọ wọ kitchen
ṣé ká wá dúró nígbà tó bá tó kó bá mọ́ra mọ́nú kíṣìnì kó tó wá kà mọ́nu lé ni torí ẹ̀ ń sọ̀rọ̀ ń sí ẹ̀yọ́ lórí burúkú Yomi Fabiyi ẹni ṣèbọ́mọ̀ lẹ́sẹ̀ ni kò bá sùn ṣó nígbà tó bá rèpò ẹ̀wọ́ kíṣìnì torí olórí burúkú ni ẹ́ èmi àti ọjọ́ mọ̀ ń pa kiri yìí náà ni èmi náà mo ṣe findings mi débẹ̀ kí ló dé tó ṣe findings ẹ kó tó post kó tó mislead àwọn ó ti wà wípé send ẹsẹ̀ mi náà pẹ̀lú picture ẹ̀ kí n post mi ìdẹ́ lóhùn ni torí mi ò ṣe yóò fò mi ì ṣe yóò ṣì mi ì ṣe yóò rádaràda gbogbo nǹkan ló lè gbà lọ́wọ́ mi ẹ̀ lè gbọ́mọ lọ́wọ́ mi kò possible Yomi ìtọ́ fẹ́ bá mi pò yóò lè pò tán mo ready fún ẹ gbogbo energy tí mo fi ṣe TikTok máa gbé sílẹ̀ kalẹ̀ báyìí máa fi face ẹ torí mi máa ń jà máa dúró sórí òótọ́ ni torí wọ́n ló tanná wọ́ wèrè ó dẹ̀ máa rí wèrè tó tanná wọ̀ yẹn o máa rí Yomi torí máa bẹ́ẹ̀ ná tán bí owó ṣé lórí burúkú ni ẹ máa bẹ́ẹ̀ ná tán ìwọ kí ní bàjẹ́ yìí ẹ̀yin tèmi ẹ máa wòrán tí I will come back tó bá tún yá. ẹ̀yin èèyàn wa ẹ̀kọ́ wo lẹ kọ́ nínú fídíò yìí mo ṣàmọ̀ wípé ẹ ti wo apá kìíní bí Ìyábọ̀ Òjó bí ó ṣe sọ̀rọ̀ sí Yomi Fabiyi àti Lizzy Anjorin ẹ̀kọ́ wo lẹ kọ́ nínú fídíò yìí ìjẹ́ ó yẹ kí Lizzy Anjorin kó máa ṣe báyìí àti Ìyábọ̀ Òjó ìjẹ́ ó yẹ kó máa wà báyìí kan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀.